ọlọ́jọ́ ìbí Mrs. Anifat Eniola kò ṣe má ní ẹ kú oríire o, happy birthday. mo dúpẹ́ fún Ọlọ́run tí ò fọ́tá lọ́rọ̀ sọ ibi ẹ̀ fojú sí ọ̀rọ̀ orí bọ́ tàbí ṣe ń fẹ́. bẹ́ẹ̀ni bọ́tà ṣe gbémú tán halẹ̀ tó orin ọpẹ́ náà ló padà gbẹnu ọlọ́jọ́ ìbí o. ṣòro rírí jẹ la fẹ́ sọ ni àbóore rírí mu níná lílo ńkọ́ tó fi mọ́ lílọ bíbọ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà. ọlọ́jọ́ ìbí ò gbàwé ọ̀fọ̀ lórí ọkọ àtọmọ lórí ẹbí àtàrà pàápàá ìròyìn ayọ̀ létí wọ́n ń gbọ́ ní gbogbo ìgbà. ọlọ́jọ́ ìbí tí wọ́n láǹfààní àti ṣe àjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí tọdún yìí pẹ̀lú ayọ̀ àtàláfíà. àwa náà darapọ̀ láti bá ọlọ́jọ́ ìbí yin Olúwa lógo. Thank you Father Lord. bẹ́ẹ̀ là ń kí Mrs. Anifat Eniola aya Mr. Olúwarótìmí Dámilọ́lá kò ṣe má ní lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí 25th August tí ṣọjọ́ ìbí wọn pé happy birthday, many happy returns of the day. Happy birthday to you. Happy birthday to you. God has done it again. Jesus has done it again. ọdọọdún ni sápóruwé ọdọọdún lè rù wá wà ọdọọdún làárọ̀ mọ obì lórí àtẹ òyìnbó ní shoes and bags tó wà ní Ṣàṣà road àkówọnjọ nílùú Èkó ní kú ní rèwerèwe. màmá Adémọ́lá máa pẹ́ láyé ìgbà ọdún tẹ́ bá wà lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ o, àmì Èdùmàrè. Mrs. Anifat Eniola kò ṣe má ní ó yá ẹ máa gbọ́ mi mo fẹ́ kì í bí wọ́n ṣe kíran àwọn bàbá tó bí yín lọ́mọ. ẹ̀yin lọ́mọ Olóòjé ọmọ àrọ́tíwẹ̀ bí òjò ọmọ ẹ̀yẹ mumi ṣáṣá lóje ilé ẹ̀ làmókò ń gbọ́dọ̀ jẹ́ ẹ̀gà. mo torí ẹ̀yìn báwọn rò jẹ́ ilé mo torí ẹ̀yìn báwọn wọgbó oyè mọ́jà ajá morí jẹun rẹ́yìn jẹ́ ọmọ olúbi sábẹ́ ìjàmí òrò. ẹ̀yin lọ́mọ búnibúni abèébú wọ̀ntìwọ̀ntì ọmọ rínirínni abẹ̀rín pọ̀yẹ̀kẹ̀pọ̀yẹ̀kẹ̀ ọmọ òṣónú ilé ògbà lọ. ẹ̀yin òkúkú ní sàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn yín lè bàbá tó bí yín lọ́mọ. kúndàlú nìyín ẹ̀yin lọ́mọ ẹ̀yìn tó pọ́n rẹ̀gẹ̀dẹ̀ ọmọ ọdẹ òmu nìyín ẹ̀yin lọ́mọ ajífọlá rọra ọmọ àléèbá ọ̀tá adúró gbẹngbẹn níwájú ogun ọmọ akọ̀má gbọ́tẹ̀kẹ́ adúró gbẹngbẹn nídìí òdodo. ẹ̀yin lọ́mọ àràbà ìlú tí bẹgbẹ́ ẹlẹ́rù omi ńlá ti tẹ̀rí ìkínlẹ̀lẹ̀. ẹ̀yin tún lọ́mọ ẹdẹmọ̀ pọ́ àrògún lè yàtọ̀ bí yín lọ́mọ ọmọ ajílàlà ọ̀ṣọ́ nìyín ẹ̀yin lọ́mọ ajífọjọ́ gbogbo dáàbí ègbin ọmọ àgbàlẹ̀ ọlọ́fà iná ọmọ arún gbàdúrà lónìí ẹ̀yin lọ́mọ arún gúgúrú wọlé ẹdẹ. Mrs. Anifat Eniola kò ṣe má ní ẹ kú oríire ọjọ́ ìbí o, àṣẹ yìí ṣàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí ìgbà ọdún ọdún kan ni. Everybody, la 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 la.